Join me to welcome to the podium now the man who is in love with Muhammad, and he has invited all of us to show our love for Muhammad. And every time Muhammad was praised or has been praised on this podium, he has been the only one who has expressed his love the more for Muhammad more than anyone else. And I have not exaggerated, and that is the truth. Join me to welcome to the podium Sheikh, who is my first love for today, and my second love is Zakir Al-Rais, and my third love is Zakir Yusuf Omwara. I'm looking for the first one yet. I haven't seen yet. So now, those are the people that I met here, or not those whom I have met before I came here. Those ones I have always been loving them, like our Baba and my mentor. But at least today, I have a new lover. So now join me to welcome him to the podium. He has a gift for all of you. And let's see what we are going to do for that gift. Join me to welcome our Sheikh, a sincere lover of Muhammad Rosululah, Sheikh Ahmad Al-Muktar, rahimahullah. Habibi Rasulullah, Habibi Rasulullah, Sahibul Jamali, Sahibul Kamali. Kígbe Muhammad, pariwo Muhammad. Ẹ̀rí bẹ́ẹ̀ tí yóò gbọ́ ànábì torí Ọlọ́run. Hamidullah. Yóò gbọ́ ànábì dáadáa. Kígbe sókè. Sallallahu alayhi wa sallam. Ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. Bàbá wa Ọlọ́run wa. Ẹ dákun. Ẹ ṣeun. Torí ètò tí mo fẹ́ ṣe yí ètò tó ṣe pàtàkì ni. Alhamdulillah, that I am very happy today, to the extent that I don't know where and what to say, particularly for the presence of our speakers, wonderful scholars that we were able to invite here today. They responded to our invitation, and we have been benefiting from what they have been delivering for us all this. The only thing I think I can say is, may Allah subhanahu wa ta'ala continue to be with them. Let us recite Surah Al-Fatiha. Akere púpọ̀ láti rí gbogbo tá a rí. Personality kan nínú àwọn personality tẹ̀lé ń wò yìí, it is not easy to get, but orúkọ ẹyọ kan tá à ń sá bẹ́ẹ̀ tá a fi ń pè wọ́n náà ni Muhammad sallallahu alayhi wa sallam, which make it compulsory for every one of them to answer when we say Muhammad Rasulullah wants to hear from you. So let us recite Inna Atayna for them. May Allah subhanahu wa ta'ala continue to shower his blessing on them and the family. We really appreciate you, sirs. Wallahi. Mo ṣe wà lórí jókòó ní àtẹ̀kan yẹn tí gbogbo àwọn ń jẹ nǹkan. Ẹ rí pé mi ò jẹ kẹ́kẹ́. Torí tí mò ń jẹ ti pọ̀ ju tí everybody ń jẹ lọ. But láàrin ìṣẹ́jú kan, let us just say Inna Atayna ẹyọ kan fún gbogbo àwọn bàbá wa yẹn, because no amount of money we can give them that can be equal to what they have given us here today. Àbí ṣé mi ò make sense ni? So inshallah, let us recite Surah Al-Kawthar for them. May Allah subhanahu wa ta'ala reward them with it. Bismillah ar-Rahman ar-Rahim. I deliberately not to use my speaker. I want to see who will not recite that Inna Atayna. So alhamdulillah, I'm glad everybody recited it. Alhamdulillah, Allah will bless every one of us. Now, ibi tí mo lọ pọ̀, ibi tí mo fẹ́ yà sí lórí bákẹ́bákan. I am very sure pé nínú every Muslim tó wà níbà ilé ni, tá a jẹ́ Mùsùlùmí tá a dẹ̀ jẹ́ olólùfẹ́ Ànábì, inú wa máa dùn. Then àwọn kankan máa tàsára sínú làákàyè wa pé so we can have an atmosphere like this where tá a máa jókòó láti balance báyìí láti gbọ́ ọ̀rọ̀ nípa ẹni tá a sọ pé à ń tẹ̀lé, because traditionally in táwa bá ni pé tẹ bá fẹ́ gbọ́rọ̀ Ànábì ẹ máa lọ nú ilé pákó àbí kẹ́ ẹ lọ sórí eruku
ní àwọn àyè tó já sí wípé àwọn èèyàn gidi gan ò ní fẹ́ bá yín jòkó ní ibẹ̀. So alhamdulillah pé Muhammadu Rasulullah bí a bá ti yòmọ́ ànábì mi ní sọ̀rọ̀ mọ́ àti Al-Huda, we were able to put this together, and ẹlẹ́kejì yìí ó ń tọ́ka sí pé ó dàbí pé ibi tá à ń lọ ó ṣiṣẹ́ kíni ó jìnnà, kọ́lọ̀ kó jọ kó ṣọ́ wa kó rìn wá débẹ̀ ọlá Rasul níwájú Ọlọ́run. Ọpẹ́ nìyẹn. Ẹlẹ́kejì ń bẹ, permit me to speak senses into some, ẹ má jẹ́ n sọ òyìnbó lẹ́yìn nítorí tí mo fẹ́ ṣe o kò gbé èbó, àwọn èbó sì ló wà lórí ìjókòó yìí kólúwẹ̀ mọ́ wà lọ́ọ́ tàbá torí àwọn ọlọ́pàá èbó ni a wà lórí ìjókòó yìí. Masha Allah. Nínú làákàyè àwọn mùsùlùmí, because doctor àwọn kankan ṣẹlẹ̀ tó yá sí pé a ní láti jẹ́ kí ìròyìn gbọ́. Bàbá wa Professor Inshallah Saheed Timehin ní last year nígbà tá a ṣe program yẹn tán, wọ́n sọ pé irú program báyìí ò gbọ́dọ̀ mọ wáyé lẹ́ẹ̀kan lọ́dún o. Wọ́n tiẹ̀ sọ lórí podium báyìí ni. Nígbà tí Sheikh Mikdad náà máa sọ̀rọ̀ nísìn, they made mention of same thing. Èyí tí wọ́n sì pé àwọn tán wà nínú ayé tí wọ́n mọ tí ayé ń sọ, òun ni wọ́n sọ ọdún nǹkan báyẹn pé mùsùlùmí nídìí irú àwọn orientation báyìí. But bó ṣe dáa tó yìí náà, àṣírí àwọn mùsùlùmí tí wọ́n believe pé à ń waste owó ni o. Not one, not two. No, àwọn mùsùlùmí tí wọ́n believe pé èwo làbùrọ̀ fẹ́ ṣe kíní kan ká máa wá rí báyìí ó ti pọ̀ jù náà. Èmi dẹ̀ lérò pé tán bá pe birthday bàbá yẹn pé kán wá ṣe níbí báyìí kò ní sọ pé ó pọ̀ jù fún bàbá àwọn o. Àbí yòǹbó ànábì kínú mi ó dùn. Ìyẹn fún bàbá ẹ̀ ká tó wá sọ pé òun fúnra rẹ̀ tí wọ́n bá pè pé let us celebrate you in a beautiful atmosphere like this. Ó máa welcome ẹ̀. Ṣé rí tó ṣì bá ti pọ̀ jù ńgbà mí ó máa ń ta làákàyè. Gbọ́ mi yé dáadáa. Ojú tí àwa fi ń rí náà ó yàtọ̀ sí ojú tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń sọ yìí tí wọ́n fi ń wo nǹkan. But àwa gbé jókòó ìkalẹ̀ pé okay, àwa náà láwọn kírísítẹ́nì tí wọ́n ń ṣe àwọn ìjókòó báyìí ní ọ̀pọ̀lọpọ̀ gbà nírú àwọn àyè yìí. Ẹ̀mẹ́ta tá a wá ti gbogbo ọjọ́ tá a wá fẹ́ lò bí báyìí wọ́n máa ló bízì ni láàrin ọ̀sẹ̀ tá a bá máa wò ó pé ta ló ń lo bẹ̀ wọ́n lè ní rìdíìmù kan àbí wínà kan, wọ́n á sáré kóra wọn jọ báyìí wọ́n á ṣe irú nǹkan báyìí. Tá a bá pe àwa mùsùlùmí pé yá bismillah ẹ jẹ́ ká wá say something like this, wọ́n á ní ó ti nídìí yẹn. Gbà tí wàá ṣe project miladi títí tọdún yìí a ṣí 11 million naira that we are going to spend it. One thing about me is that my taste is very high. I don't go for less. Torí mo mọ̀ pé ànábì náà ṣe kíni. Yòówó ànábì kí ni mi ò dùn dáadáa. So èmi ò dẹ̀ believe nínú kéèyàn kówó pamọ́. Everybody tó bá wò mí gbé àbígbé àṣẹ òyìn ó lówó gan o. Èmi ò believe ẹ̀ torí mo believe pé n tí wọ́n fẹ́ ṣe fún nínú ayé àwọn mùsùlùmí ó pọ̀ jù báyẹn lọ. Àwọn tí wọ́n sọ fún agbáṣẹ́ ń ná eléyìí. Bàbá wa Dr. Timehin. Kó tó di pé Ramadan máa bẹ̀rẹ̀, a day before Ramadan. Muhammadu Rosululah ní Al-Huda a máa ń ṣe project kan yẹn náà tó 2 million naira. Kò sí nǹkan tá a fi máa ń ṣe kọjá pé a máa fi ń gbé oúnjẹ fún àwọn èèyàn, ká pín oúnjẹ fún àwọn aláìní. Àwọn tá a bá láṣọ tó tún dánú wa a máa sọ fún wọn pé ẹ kó wa fún àwọn èèyàn. Bàbá tẹ bá wà ní program yẹn jọ yẹn bí èèyàn bá jorí ahun ó máa sunkún títorí wípé aṣọ tẹ́lómi ó máa wò pé wọ́n kó aṣọ kan wá ní ọdún kan, èmi fúnra mi ń yọ aṣọ yẹn lọ́tọ̀ pé kó ló dé báyìí nígbà tá a sọ pé ká wá ṣàánú àwọn èèyàn lẹ́mọ̀ akóró àwọn aṣọ yìí ò dáa. Àwọn tó wá jẹ́ lẹ́tọ̀ pé bàbá ẹ fi kalẹ̀ tí wọ́n bá ṣà tó bá kù káwọn ọmọ tá a máa ṣe. Àwọn aṣọ tí ò ṣe é rí tí ẹ lè rò pé ta ló máa rí eléyìí tó máa bẹ́ mọ́. Sheikh nígbà tí a dé ìta tí wọ́n kó aṣọ yẹn síta a kàn sí àwọn èèyàn pé bismillah ẹ lọ kó aṣọ, kò lo 5 minutes tí gbogbo tó wà bẹ́ẹ̀ ti tán. Ibẹ̀ náà nìkan tí wọ́n ń sọ fún wa pé ṣé o òṣìpọ̀ ń lù ju gbogbo tẹ́ ń sọ yẹn lọ, kí náà ń fowó rà ní Yàbá kìí ṣe òkìrìkà ni.
so èyí túmọ̀ sí wípé èèyàn ń try láti ní impact nínú ayé mùsùlùmí àti community at large. Iṣẹ́ wa ti kọjá pé ká máa ka Kùránì ká sì máa tú. Ẹlòmíín bẹ àdúrà kọ́ ló wá sọ́dọ̀ yín. Àdúrà rẹ̀ ti gbà owó àbí tí ó fi ṣe tí ayé rẹ̀ ó fi lójútùú olówó wá. So kò ń ṣe pé àdúrà àlùbáríkà ló fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀, àlùbáríkà gẹ́gẹ́ ló ṣe kíni òun ló fẹ́ gbà. So àwọn ń ṣe gbogbo àwọn prógrámù yìí ó dẹ̀ pọ̀ lóríṣiríṣi tí a rí sponsor kan tó ṣe gbòógì. Èmi máa ń sọ all over the world pé àwọn jàmáà mi mọ̀ mi, when you give me money I will spend your money where you will be glad and be happy pẹ̀lú outcome nǹkan tí wàá rí jáde ní ibẹ̀. So mo wá ní okay tó bá yẹ pé bó ṣe máa rí nìyẹn a ṣe gbogbo àwọn ètò yìí, but kíní kan wá wà tó ń jẹ wá níyà ó ní ànímọ̀kọ́rù. Èmi dẹ̀ máa ń sọ pé I don't know why Allah subhanahu wa ta'ala tó gbé mi dìde ní ààyè tó wà expensive. Probably he wants me to be an expensive sheikh as well. Gbọ́dọ̀ tó mi dáadáa. Because tó bá jásí pé Ìkòròdú ni dáwà mi ti dìde, ó yẹ ká ti ra odidi bíi gbogbo àwọn tó ń gbé gbogbo ti ọ̀dọ̀ but Surulere ni mo wà. Tí n bá lọ sí America, tí n bá lọ sí London, tí n bá lọ Dubai, tí n bá lọ anywhere in the world, mo máa ń sọ pé I'm proud to be a Surulere sheikh and I have people all over there. So mo ní nǹkan ẹyọ kan tó kù téèyàn lè ṣe tó lè impress mi láyé mi lónìí, ó ní kó fún mi ní mosque láyé tọ́lọ́run ti gbé mi dìde. Gbọ́dọ̀ tó mi mọ́tò àwọn tó lè rà á wà. Mọ́kà yìí táwa náà ti ń fún yàn. Ṣé Amẹ́ríkà ló fẹ́ sọ pé ó fẹ́ rán mi lọ ni mo tí ì lọ ni àbí UK? And what else nínú ayé gbogbo tí n bá fẹ́ ṣe personally máa ṣe fúnra mi tẹ́nìkan ò ní mọ̀ bó ti ṣe. But when it comes to things like this, I have wonderful people around me. So today we have in our midst Alhaji tó ń fi gbogbo tara ṣe tọ́lọ́mù, that have known him a long time. Tí ó dẹ̀ máa ń wù mí pé ọlọ́njà jẹ́ yá lè ríra. Àfáà pọ̀ láyé tó tọ́, àmẹ́yìn tó mọ mi tó ń lọ kéré. Tẹ́lómi tọ́lọ́ bá ti ẹnìkan sọ́dọ̀ ẹ̀, ní tó kọ́kọ́ máa wá kiri ni pé kí lòun fẹ́ jẹ lára rẹ̀. Tèmi kọ́ yẹn torí mi ò fi yẹn sọ́dọ̀ èèyàn. Kò sí ń bẹ̀ rí ní gbogbo àgbáńláyé ẹnìkan ò lè nàka sókè pé àwa ni à ń bọ̀ àbí àwa la mọ bó ṣe débi báyìí. Ìyẹn díìlì tààrin mi àtọ́lọ́run ni. Àmọ́ iṣẹ́ tá a gbé dání a ti deserve kí ara àwọn èèyàn náà ní òní fún síìtì ẹyọ kan fún gbogbo àwọn àtàjọ kó mi báyìí a gbé kalẹ̀ kó jẹ́ 50,000 naira. Bàbá nínú 50,000 naira yẹn 20% of àwọn tó wà lórí ìjókòó yìí ni wọ́n san. So almost 80% of our tickets was given out free. Ẹ wá imagine orí ìjókòó yìí gbogbo ẹni tó bá gbé oúnjẹ ẹyọ kan déwájú ẹ̀ owó yín náà lọ́lọ́ ń ṣàánú tẹ́ ń wá sí àyè tá a wà yìí. Tó bá fi lè gbé oúnjẹ àtomi déwájú ẹ̀ ní orí ẹ̀ńtà yìí 10,500 lórí ẹnìkan. Àti ẹ̀ budget fẹ́ yàn 100 tẹ́lẹ̀tẹ́lẹ̀, we have more than 100 people. Bó la ti fẹ́ generate àwọn owó wọ̀nyí. Bọ̀bọ̀ kẹsẹ́ kàn ń pa fáwọn kan pé bí gbogbo ayé ò bá san ẹ̀yin ẹ wá owó yẹn kẹ́ ṣe. Tá a bá ṣe táwọn èèyàn bá débẹ̀ wọ́n á rí pé inú ọ̀ọ́lù tá a wà yìí wọ́n ti pariwo Jésù dáadáa ń bẹ̀ ọ̀nà ẹ̀kẹ́ mélòó ni wọ́n pariwo ànábì níyà yìí. Ẹ yóò ń bọ́ ànábì kínú mi nù dáadáa. So gbogbo ìgbà tí ọmọ ara àti àdá yìí tí wọ́n ń jùlẹ̀ kẹyẹ inú mi ń dùn nítorí bí ìgbà pé wọ́n máa ń kí bàbá yẹn náà àbí wọ́n ń kí olówó eré èèyàn. Inú ẹ̀ á dùn pé tí mo fẹ́ gẹ́gẹ́ kẹ́sẹ̀ ní àyín náà ń ṣe yẹn. So mo rọ àwa mùsùlùmí ká change orientation wa. I deliberately make this speech in our local language because it's more ablag. Mo mọ̀ọ́mọ̀ sọ tó jẹ́ Yorùbá torí Kùránì sọ pé wakullahum fi anfusihim qawlan baliga. Al-qawlul balig
á jẹ́ èdè tí ẹni yẹn gbọ́ ló jẹ́ kí n mú wá báyẹn. Now lọ́dún tó lọ a ṣe magazine wa náà kò ń ṣe irú magazine tó wà ní ó kéré nínú Islamic magazine tẹ máa rí tó máa rí bẹ́ẹ̀ a pín fáwọn èèyàn lọ́fẹ̀ẹ́gbẹ́ yìí náà ni. tọ́ lónìí a fẹ́ wá launch magazine èmi wá fúnra mi èèyàn tí mo rán sí bàbá Ọlọ́run wà lórí ìjókòó yìí alálẹ̀ àkọlì wọ́n gbọ́dọ̀ tó 20 gbọ́dọ̀ tóbi. àbáwá kan ní mo fẹ́ kírú àwọn èèyàn wọ̀nyí kìí ṣe kí wọ́n bọ́ bùkátà tiwa kankan wá ṣe ń tá a fẹ́ ibi tó Ọlọ́run bá kún wọn dé àbí kódà kò ń ṣe pé ọ̀rọ̀ ti sí gan ó lè má jẹ́ táìmù yìí àmọ́ kí wọ́n mọ ọdún tá à ń ṣe ká lè mọ ọdún tí wọ́n bá ṣe fún wa. inú mi dùn nígbà tí mo rí bàbá wa Alesh pẹ̀lú wọn àti gbogbo àwọn elétò lápapọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ yẹn ni mo fi gbìyànjú àti wá alájà Aisha Tayo èmi jẹ́ die hard fan ajá Aisha ó lè mọ̀ mi rárá gbogbo eré nìyẹn wọ́n wà ní London ibẹ̀ ni ọ̀rẹ́ mi kan wá ń sọ̀rọ̀ ẹ̀ mọ́ ni ọmọ kan ń bẹ nínú àwọn eléré ọmọ àlùbáríkà ni èmi fẹ́ràn rẹ̀ gan o tálẹ́ nìyẹn mo máa dárúkọ rẹ̀ pé wàláì mo kàn láìkì ẹ̀ mo pé kí n kàn láìkì ẹ̀ ní ọ̀rẹ́ mi bá ní tó bá jẹ́ bẹ́ẹ̀ yẹn wàláì ọ̀rẹ́ àwọn ni àwọn sì pé nísìn bájà ṣe máa ń bízì tó ń tòótọ́ wàláì wọn bá dẹ̀ pé ó bá dẹ̀ gbé fóònù kódà níjọ́ yẹn ó ń sọ ńgbà táwọn ní London pé kí ká má wulẹ̀ mú invitation wá rárá to show you how humble she is. So alhamdulillah that mo rí ní orí ìjókòó ní òní and I'm very sure pé ọjọ́ Sunday máa ń pọ̀ jù báyìí lọ èrò bíi 2000 la máa ń gbà lálejò ní Sùúrùlérè náà dẹ̀ tún ni gbogbo táwọn kan sọ pé a fi wá bọ gbogbo tá à ń ṣe yìí ìyẹn gan náà ló wá yẹ káwọn yẹn mọ fún náà wá pé àwọn eléyìí lówó even ọ̀lù tá à ń yá tá a ti ń sọ̀sọ̀ látù bàbá tá a bá parí òde tán báyìí wọ́n máa increase owó bẹ́ẹ̀ ni wọ́n máa ẹ̀yin tẹ̀lé lọ fowó ṣe nǹkan ní Oriental èmi gan mi ìrẹ́yàn fún mi ní nǹkan mọ́ bàbá ṣéwù gbọ́ ló ń tóbi so but ìyẹn kọ́ ni ìntàfẹ́ bí kì í ṣe pé káwa mùsùlùmí ká upgrade I want more Muslims kẹ wá àwọn àyè tó rí báyìí ẹ invite mi náà we be there tó ẹgbẹ́ láti sanwó ni I don't care nothing is much for Rosululah so nísìn gbogbo àníyàn mi ni pé ọjọ́ Sunday wa ni alájì máa wá àtàlájà àwọn méjì ni mo fi ọkàn sí pé tọ̀ màá ṣàlàyé fún wọn pé mi ò di dandan kó jáde lápò yín o àmọ́ ẹ kàn mọ mission tiwa ìjọ ẹ bá rí ẹni tó fẹ́ gbé kalẹ̀ pé wá àmọ̀bí tí wàá nà sí mo kí Honorable Láńrè Ọba ọmọ àlùbáríkà tó pọ̀ ni àti ẹ̀dínra rárá Mr. Olúwaṣẹ́gun Àrẹ̀mú òun ni mo rán bọ́dẹ̀ ṣe gbọ́ wọn ní lágbára Ọlọ́run máa débẹ̀ ó dùn mọ́ wa náà mùsùlùmí ni wọ́n náà wọ́n dẹ̀ identify ara wọn gẹ́gẹ́ bí wa so I'm very happy to be here today and if tó wáyé pé wọn náà wà happy bẹ́ẹ̀ ẹ̀nà wọ́n yín sókè pé sallallahu alayhi wa sallam ẹni tí ò bá ti òǹbó ànábì bóyá ń dá ń ṣe yín ọdún mẹ́rin ẹ wí lẹ́lẹ́kẹ̀ẹ́ta kí àyè yìí mọ̀ pé ń ta wá ṣe nìyẹn kọ́ra máa wá padà wá sọ̀rọ̀ tó pọ̀ jù a kàn fẹ́ lọ́ǹchì magazine yìí but owó magazine yẹn kọ́ tó dé mi fúnra mi lè kó lẹ̀ wàláì so but alhamdulillah kápẹ́tọ̀ nínú pé a wà lórí ìjókòó yìí o tá a bá lè ná bá bí 3 million lórí ìjókòó yìí tí a bá rà àwọn important personality náà a ní lára bó ti wò ó mọ mo mọ sọ fún àwọn èèyàn tí wọ́n bá invite yẹn wá fún program mi no ẹ má sọ pé ó dọ̀ràn yẹn torí ẹni tí ò mọ bá ti ṣe á sì wá gbé bùkátà wa lé lórí àbí bẹ́ẹ̀ kọ́ ni àmọ́ tó bá ipáyè rẹ̀ yọ ìyẹn máa ń ná ká jẹ́ kí wọ́n mọ̀ pé àwa mọ̀ bí tá a fẹ́ ná sí o gbogbo owó tá a fi ṣe gbogbo àwọn ètò yìí tó bá yẹ pẹ́ lómi ìrìn àmọ̀ bóyá ó yẹ kó ti lọ ṣe àwọn kankan láwọn àyè kọ̀ọ̀kan bọ̀tí ń tọ́lọ̀ ń gbé àdìdẹ fún wa yẹn mo dẹ̀ mọ̀ pé bí tá a ṣe lọ yẹn ó jìn ní tèmi gbé ní àníyàn tèmi ni pé gbogbo ibi tó bá ti dá a láyé tá bá ti ní àwọn èèyàn gidi máa ń wà ń bẹ̀ wọ́n sì máa pariwo èèyàn mi máa pariwo ànábì débẹ̀ bẹ́ẹ̀ bá ti yòǹbó ànábì mi ní sọ̀rọ̀ mọ́ tíbùlìkùlùbì sifalifuadi
Salla alayhi rabbul ibadi. Tajaja tawfu fi fuadi Annabi Muhammadu. Ẹ jẹ́ kí n ṣe bí àwọn ọmọ rà. Liya madal mosi tofa alijawadi. Fakumtu fi babihi yunadi. Ya Sayyidi ya Rasulallah. Ọ̀gá wa Annabi Muhammad. Ìfẹ́ wa nùní. Shifa alifuwa. Alayhi rabbul ibad. Akulu ya ayyuha rasulu Annabi Muhammadu. Bí Annabi ó ń ṣe Ọlọ́run Annabi Muhammad. Bàbá ti yòówù Annabi kínú èmi ò ní. Àpà Annabi. Ya kashifa likaribi ya rasulu. Àníṣe aṣíwájú ayé Annabi Muhammad. Ibo la fẹ́ débẹ̀. Ilá màámi. Ìjọ wo la fẹ́ débẹ̀. Ilá màámi. Àwọn èròǹgbà yìí pọ̀ ọ́. Aliwusu. Kálẹ̀ ni tọ́lọ̀ ń fẹ́. Ya Sayyidi. Ya Rasulallah. Tibul. Ìwà àlefowa. Ẹ jẹ́ kí ẹ tata ní díẹ̀. Alẹ́ rabbul ibad. Man lam yusalli. Ẹni tí o bá ti sàṣàlátù. Alayka kafir. Gèfèrí lẹni tó pàrọ̀ tó gbà sàlátù. Zalimu wa fajir. Alábòsí la kírun wọ́n sàṣàlátù. Kò lè rí kí Ọlọ́run láíláí. Wala yara. Ẹni tí o bá ti yòókù Ànábì dáadáa jàmá. Wala yara. Indaka libasa. Ya Sayyidi. Ya Rasulallah. Ó yá tí bòlè kolo. Izazitaga fakuruwo bi Musa Annabi Muhammadu. Táwọn Júù táwọn náà bá wá lo ọ̀rẹ́ńtà tán parí Mósè. Nasara. Àwọn kìrìsìtánì Nabiya Isa. táwọn náà kígbe Jésù. Muhammadu. Ọ̀gá mi ò Ànábì. Muhammadu. Akẹ́ mi Ànábì Muhammad. Muhammadu. Akọ́láwọlé Ànábì. Muhammadu. Àríọ̀lá Ànábì. Muhammadu. Fibutali anihisa. Ayọ̀mí ti dé oṣù Ọlọ́run. Ya Rasulallah. Ó yá tí bòlè kò lóore. Buhari. Yòówù Ànábì dáadáa. Amali musalli. Alala salatu. Ala nabi. Ẹni tó bá ń sa salatu. Amali musalli. Ala salatu. Ala Muhammad. Ala salatu fún Ànábì. Amali musalli. Ala salatu. Ala rasuli. Ala olóríire ni wá. Amali musalli. Ala salatu gẹ́gẹ́. Ala li habibi. Ala salatu lẹ́nu. Amali musalli. Ala salatu. Ala li amini. Ala salatu fún Ànábì. Amali musalli. Ala salatu. Ala li muhibi. Ala salatu gẹ́gẹ́. Amali musalli. Wa huwa sa'id. Olóríire ni ala salatu. Ahmadu Rabbuna al-Hamidu. Yukirimu leworo wale abidu. Ya Sayyidi ya Rasulallah. Ó yá tí bòlè kólóore. Annabi Muhammadu. Akulu ya ayyuha rasulu. Síwájú ayé Ànábì. Kásífà lè kárí ìyá wàásù. Ìbànújẹ́ ti wáyé. Ilé màá mi. Kòrónà ti wáyé. Lọ́wọ́ lè lọ. Mi o. Àní kòrónà lérò ní báyìí. Ilé màá mi. Ó ṣe ọlọ́mọ àdúgbò. Àyíwùsù. Àwọn afẹ́ débi tá a lọ. Sayyidi ya Rasulallah. Ó yá tébòlè kóló. Muhammadu sọ́díkò líwídàádì. Òwò tó lérè inú tó tó Ànábì òsì láyé. Muhammadu sọ́díkò líwídàádì. Ọjọ́ tó ọba ti fẹ́ jèrè. Àṣàlátù nǹkan ọmọ sí. Lábútázà ní ìmọ̀ Ó bí. ṣe Ọlọ́run ìwọ lágbára Kùsìbì yẹdí kò wá ń gbọ́dọ̀ kùsìbì
yadi. Fàmí sókè, ó ń ṣe ọlọ́run fàmí sókè. Kùsì bí yadi. Fàmí sókè. Kùsì bí yadi. Jẹ́ ká yé ọlọ́run. Kùsì bí yadi. Oníṣẹ́ ńlá. Kùsì bí yadi. Ó ń ṣe ọlọ́run mo fẹ́ blow. Kùsì bí yadi. Àrẹwọ́gbọ̀lá. Kùsì bí yadi. Ànábì mo fẹ́ lọ. Kùsì bí yadi. Wá sí ní ilé àyà. Yá sayyidi. Yá Rasulallah. Ó yá ṣe mo lè kó lóore. Yálé ìrábò ìgbọ̀ndé. Bó ṣe lọ́ba yòówù ànábì jù báyìí lọ ni. Sallallahu alayhi wa sallam. Náà láàláì ní wúlẹ̀ jẹ́ kí àsìkò pọ̀. Máa pe bàbá wa ẹ jókòólẹ̀. Máa pe bàbá wa Àkànní Ọlọ́run wà. Kí wọ́n máa bọ̀ níta. Wíwá bíbá àtìyìn lónìí. Ẹ máa bọ̀, ẹ máa bọ̀, ẹ máa bọ̀. Orúkọ yẹn. Ìjọba. O orúkọ yẹn Allah ẹ gòkè báyìí. Bàbá wa Àkànní Ọlọ́run wà rè o. Ẹni Ọlọ́run kún rè o. Ẹni Ọlọ́run wà pẹ̀lú ẹni o. Òṣùpá ti gba tiẹ̀ lọ́dọ̀ wọn. Òṣùpá gbà. Ó gbà o. Ó gbà o. Ẹ gbọ́dọ̀ ń tóbi dáadáa. Àyìndé ti gba tiẹ̀ lọ́dọ̀ wọn. Ọ̀gá Pàṣọ náà. Pàṣọ. Gbogbo àwọn. Pàṣọ. Pàṣọ ti gba tiẹ̀. Gbogbo wọn ti gba tiwọn o. Ẹ pariwo Ọlọ́run. Muhammadu Rosululah wà ní. Ànábì fẹ́ gba tiẹ̀ lọ́dọ̀ Ọlọ́run wà. Ànábì ju gbogbo wọn lọ. Al-Huda. Yorùbá ànábì kí ni mi ò nu lára. Ànábì fẹ́ gba tiẹ̀ lọ́dọ̀ bàbá wa Ọlọ́run wà. Bàbá Al-Huda. Àdúrà tí mo kọ́kọ́ ṣe fún yín ni pé ẹ ní wọ òkun. Àmín. Àkànní Ọlọ́run wà ò ní di àwátì láàrin. Àmín. Torí bí nǹkan bá ṣe ru yín ẹgbẹ̀rún èèyàn ní nǹkan ṣe o. Àwọn kan bẹ ṣẹ́dúrú yín Ọlọ́run kan ò tiẹ̀ retí àdúrà lọ́dọ̀ yín mọ́ torí ẹ̀ ráyè. Sàrà ló kù. Sàrà ló kù. Bẹ́ẹ̀ni. Ẹ̀yẹ kan máa fún àwọn tí wọ́n máa bá yín ṣe. Ọlọ́run bọ́ta pogun gbogbo gbà yóò fẹ́ rí bẹ́ẹ̀ ni kò lè rí bẹ́ẹ̀. Wọ́n ní Barisa pé wọ́n ò máa dòrí ká ní o wọ́n ò máa dòrí ká ní ẹgbọ̀rún èèrà Ilé ṣúgà wọ́n ò máa dòrí ká. yóò wá ànábì kí ni mi ò dùn dáadáa. Bàbá wa Ọlọ́run wà inú mi dùn pé Ọlọ́run ti ní kárí ilé ni ẹ sì gbà pé Ọlọ́run wà náà. Ntí Ọlọ́run bá fẹ́ ní kẹ́ fún Muhammadu Rasulullah. Ṣàrí ìjókòó ilé mi ò fẹ́ kẹ́ bá rí ìjókòó yìí gẹ́gẹ́ bí ara àta ara alẹ́sì ni ara wa ni a lè sọ pé alẹ́sì ti di ara Muhammadu Rasulullah ní gbogbo àyè àti gbogbo ọ̀hàn. So bá ti fẹ́ ká ṣe nìyẹn mi ò ní kẹ́ fún ní mi tí tá a fi ṣe ayé rárá àfihàn sọ́dọ̀ èèyàn ọ̀dọ́ Ọlọ́run mo ti sọ́lẹ̀ kan àmọ́ nínú àwọn project tá a gbé síwájú yìí àwọn elétò náà á dúró lé mi lọ́rùn lọ́dún yìí pé ṣé ìwé ẹ̀ṣẹ̀ máa sọ pé ṣe gbogbo ẹ̀fọ́ lọ́hùn àwọn kan bẹ kanopi náà ni ó ta síbi kan á sì máa gbọ́ 20 million ló pa bó bá sì pa 20 million tán ẹ̀ ní ríbi tó ná sí. Wàláhì. Ẹ ní rí o. ẹ gbọ́ ẹ̀yin ò wá náwó. Bá a ṣe máa ń wí tẹ́lẹ̀ ẹ múra wá. ẹ nára ní tí mo máa ń sọ fáwọn èèyàn campaign mi ni pé tí máa fẹ́ ṣe mòlúdi fún ànábì máa ní lọ múra gidi máa bọ̀ wá jòkó mi ò nídìí kẹ̀kẹ́ lọ́dọ̀ rẹ kó tó dé ní tó fẹ́hùn ànábì ó ti ṣe nígbà náà a sì nídìí àmọ́ nísìn àwọn jàmáà sọ fún mi pé àti nídìí kò lé o bí bàbá wa kàn ní Ọlọ́run wa lè sọ fún wa pé ẹ wo ẹ lọ sí nàmbà báyìí ní Sùúrùlérè ilé kan wà ń bẹ̀ ẹ lọ wo ẹ bẹ̀rẹ̀ mọ́sálásí ń bẹ̀ ẹ pariwo Ọlọ́run dáadáa mi ò tọrọ ilé tèmi nìkan lọ́dọ̀ Ọlọ́run wà Ọlọ́run wà lè kọ́ o àmọ́ mi béèrè mi tọrọ mọ́tò torí Ọlọ́run wà lè rà àmọ́ mi béèrè àmọ́ tí mo fẹ́ kọ́ Ọlọ́run wà ṣe ara ni wá. ó ní pé bí mo ṣe ń ṣiṣẹ́ yìí àwọn kan fara ni mí ní títorí wípé kò sí ààyè àwọn bàbá mi ló jókòó ti yẹn èèyàn ò dẹ̀ kí ń bá láńlọ́ọ̀dù ẹ̀ bínú ìtẹ̀yìn lè ṣe fún mi tó yá sí pé ìjọ tó bá ti débẹ̀ nínú ayé mi kó má ṣàdúrà mọ́ èmi náà sọ fún irú ọ̀rọ̀ tá Ànábì sọ fún àwọn ará Bádàrí pé máa lọ ìkẹ́kẹ́ ò ní ṣẹlẹ̀ mọ́ ìkẹ́ yóò kàn yẹn
ó ní kí n rí mọ́sálásí níbi tọ́lọ́run ti gbé mi dìde mo tún sọ fọ́lọ́run pé àbí kí n kúrò níbi tí oní dúró sí ni ó ní rárá o rárá ibi tóun gbé mi sí yẹn ni òun ló wá mọ̀ ẹ̀yin lọ́ọ́ ṣe ni àwọn kan lè sọ fún wọn ẹ̀wà mẹ́ta ìyàbá mẹ́rin kẹ́kọ̀ọ́ kẹ́gbẹ́ lè gbàgàdà pé eléyìí o ọlọ́run wà ní o ọlọ́run wà ló ṣe é káwa náà lè mọ̀ pé ẹ máa bọ̀ ẹ wá wo ọlọ́run wà so n tó kù tá a fẹ́ nìyẹn so inshallah rahman bó ṣe surprise ni ẹni gan. ẹ gbọ́dọ̀ ló tóbi dáadáa nísìnyí ẹ bá mi mú gbogbo yẹn fún bàbá ọlọ́run wà ká máa bọ̀ ní ẹgbẹ́ mi ní àyín. I love him as a man and I'm very happy we were able to come together today. A ti pàdé nínú ẹ̀mí tẹ́lẹ̀ ló jẹ́ àti ìpàdé pàdé nínú ara báyìí. Àwa Ọlọ́run wà ní bismillah. Sallallahu alayhi wa sallam. Ẹ máa bínú voice mi rẹ̀ kó fẹ́ adìẹ. Kò sí problem. Sẹ́rí. Ajá ní sí àgbà ni. I'm very very happy to be here today. Masha Allah. Believe me sincerely, I do appreciate the organization. Allahu Akbar. Ẹ má bínú ẹ permit mi náà kí n wá sí èdè abínibí kó lè dùn dáadáa. All right sir, all right sir. Wíwá bí mi lé ní Ọlọ́run ti ọdún ẹ̀ ni. Because mo ò believe pé mo lè wá bí báyìí. But really one àti Sister Adera. Masha Allah. Àwọn lọ persuade me. Which told her pé I'm very happy. Pé wọ́n mú mi débi báyìí. Alhamdulillah. Ṣé rí gbogbo nǹkan tó ń ṣe ń bí gbogbo nǹkan tẹ́gbẹ́ yìí sọ lóhùn mi honestly. Allahu Akbar. Because lẹ́yìn Ọlọ́run náà ni. Oh, kí Ọlọ́run dáadáa ni. Allahumma salli ala Muhammad. Ṣé rí lẹ́yìn Ọlọ́run ni. Masha Allah. By virtue of iṣẹ́ tí mo ṣe táwọn èèyàn fi mọ̀ mi as a union lẹ́yìn Ọlọ́run ni. Allahu Akbar. Mo lè fi gbogbo ẹnu sọ before I became a chairman mo ò délé oníṣègùn rí Ọlọ́run ni o. ẹ ń gbọ́ Ọlọ́run wà ìtumọ̀ rẹ̀ nù ni. Ṣé rí nǹkan kan tí mo dẹ̀ fẹ́ fi dá yín lójú ni pé the beauty of Islam òun ni nǹkan tí wọ́n ṣe Ọlọ́run àtòrí kan ṣe kan ni incident kan ṣẹlẹ̀ ní last year ní Australia bí kíní wọ́n ní ọkọ̀ gbé wọn lọ pa wọ́n ní mọ́ṣáláṣí gbogbo ayé ló pariwo tí ò bá wọn lọ́hùn kò ní ṣẹlẹ̀ o bọ̀ǹkan tó fi ṣẹlẹ̀ lọ́jọ́ ẹ lọ́hùn téèyàn bá padà débẹ̀ lẹ́ni ata ọ̀dà sọlọ pé Ọlọ́run ṣe o onígbàgbọ́ pé gbogbo àwọn tó kú bẹ̀ Ọlọ́run wọn kúkú ayé ni wọn kúkú iná. Allahu Akbar. For that incident thousands of people want to embrace Islam. Allahu Akbar. Ẹgbẹ́ ẹ̀ lè believe àwọn kan ò tẹ̀ mọ̀ọ́rún kí bọ̀tọ̀ bá rí dẹ́ kí wọ́n á dó tí báyìí wọ́n á dẹ̀ máa bá yín sunkún. Allahu Akbar. Ṣé rí nǹkan tó dáa jù nǹkan tá à ń tán ṣe tí bá ní mo ò ní dá sí Ọlọ́run kò fẹ́ bẹ́ẹ̀ kíkọ́ ta lè mí wájú Ọlọ́run I'm nobody àmì alẹ́ èèyàn mi tẹ̀ tún ṣe èèyàn because tí bá rí ẹni tẹ́ máa tẹ̀jọ́ lọ school gan o lè pè mí lórúkọ wá. Allahu Akbar. Àṣẹ Ọlọ́run ni. Kí Ọlọ́run ni. Nǹkan tó dẹ̀ wù mí jù ni wọ́n ní what is Islam? Islam is the religion of peace and total submission to the will of Almighty Allah. Masha Allah. Tí wọ́n bá ti gbà fọ́lọ́run kò sí nǹkan kan mímọ́ olórin kankan ní Islam ní ká gbà fọ́lọ́run ní sinmi. Àgbà fọ́lọ́run ìyanu ni kádàrá ò ṣe kọ̀ láì gbà. Àgbà fọ́lọ́run ní sinmi. Masha Allah. Sẹ́rí tí bá fi gbogbo gbèsè ayé ní tí mo ní tí bá fi gbé fọ́lọ́run pọ̀ jù. Alhamdulillah rabbil alamin. Ó kéré inú rẹ̀ tọ́lọ́run ṣe fún mi bíkọ́ Ọlọ́run ṣoore fún mi o. Alhamdulillah. Ibẹ̀ mo tẹ̀ sùn mo jí lásán. Wallahi ta'ala. Oore níwájú Ọlọ́run. Sẹ́rí mi mo ní owó tí mo lè fún ọ tí bá ní mi ò ní irọ́ ni mo pa. Bọ̀ kò ṣe kọ́ tí mo lè disclose. But mo ń fi dá wọn lójú I will be partner of this. Muhammad Rasulullah. I will be partner of this association. Masha Allah. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ I don't believe much in afa o. Allahu Akbar. Nígbà tí mo wà kékeré mo like àwọn afa.
gbọ́gbà tí mo dé sẹ́yìn tí mo dé yìí àti rí lóríṣiríṣi because àfáà tó pé ẹ̀ láàfáà irọ́ ló wá mo ti rí àfáà tó lọ túlé onílé tó yẹ ọkọ àtìyàwó mo rí pé woman being ni gbogbo wa la ilaha illallah gbogbo àrẹ jura wa lọ́wọ́ àjọ ọlọ́run abẹ́ tó bá páyọ̀ ọlọ́run but for me to be here tí mo dẹ̀ rí àfáà mo fi ń dá yín lójú lẹ́yìn pé I will be part of your Muhammad Rosululah Muhammad bayi salatu every Sunday. ẹgbọ́n ló ń tóbi Allahu akbar kabira ajé alẹ́sì ẹ dìde ẹ jáde ẹ máa bọ̀ lẹ́yìn alájí báyìí. mo so appreciate organization yìí. masha allah alhamdulillah. o do ajẹjọ sọ́ọ̀lì lẹ́ẹ̀ máa ń ṣe kẹ́. masha allah yes Allahu akbar. mo gbé chevron ni mo gbé báyìí. tọ́ alhamdulillah. mo promise you amayira ma sọ̀rọ̀. masha allah. something good and reasonable and tangible will come out from you. takbir. one thing about bàbá wa kan ní ọlọ́run wà ní pé tó bá sọ̀rọ̀ kò ní sọ tí ò ní lè ṣe ṣáàtìrì torí tó ó gbà pé kí ni ọlọ́run wà ṣáàrí pẹ̀lú tí wọ́n á sọ fún yẹn ẹ̀yin tẹ́ ń tẹ́tí tẹ́ fẹ́ gbọ́ pé. ẹ̀sọ́ ni sọ mo ní something reasonable. ẹ gbọ́dọ̀ tóbi so ìwọ máa gbé reasonable and tangible lọ jẹ́ kí ìtọ́kù máa wà ní ayọ̀ mú ànábì kí mi ọdún. bàbá wa àkànní ọlọ́run wà nìyẹn insha allah rahman I'm very happy ní tí mo fẹ́ gain nìyẹn ojú àwọn àfa ojú táwọn èèyàn fi ń wá àfa àti yàtọ̀ níta gan so it is very difficult to convince people so but alhamdulillah ìjọ táwọn náà bá ṣe ń rí lẹ́yìn kọ̀ọ̀kan báyìí wọ́n rí i pé ó sì ṣẹ́kù díẹ̀ o kọ́lọ́n kó má bà wá jẹ́ o ọlá Rasulullah wájú ọlọ́run àmọ́ níbí báyìí lónìí bàbá wa kàn ní ẹ̀kan lọ́ọ̀ṣì magazine wa pẹ̀lú gbogbo tó bá ìtayé rẹ̀ bá tó bá ti yọ insha allah ẹ fún wọn ní máìkì allah. ẹ jọ kọ́ lẹ́ máa mú wa. ayiwa. ẹ jẹ́ wọn bá wọn já. ẹ yóò mú ànábì dáadáa. ṣé ẹ ti mọ̀ pé lẹ́yìn ìfẹ́ ànábì wàhálà ló kù. ẹgbẹ́ ló ń tóbi. ó yá ẹgbẹ́ fún wọn lẹ́nu. ṣe rí ìwé tí mo gbé dání kọ́ ni mo lọ́ọ̀ṣù. ẹ̀rù ọlọ́run ló bà mí. Allahu akbar. ẹ̀rù ọlọ́run ló bà mí mo ń ṣe ìwé. Allahu akbar. bọ́ tó rí ọlọ́run ọba tó ṣẹ̀dá lé ayé àti ànábì Muhammad sallallahu alaihi wasallam. ẹ mọ̀ pé cashless society la wà now. exactly. Well, I promise you by Friday I will give 500,000. takbir. takbir. bàbá wa kàn ní ọlọ́ ẹ jókòó lẹ́gbẹ̀ẹ́ dókítà báwọn ẹ pariwo ọlọ́run dáadáa bàbá ẹ bá ṣàdúrà fún kò gbọ́dọ̀ ṣubú o àkànní ò gbọ́dọ̀ jábọ́ sábà pé gbogbo ayé ni wọ́n ti sọ nísìn wàláì sún ọbẹ̀ ọ̀la wọ́n làwọn dàrin ìtumọ̀ pé tẹ́ ẹ bá rí tí nǹkan kan máa ń wù ní sùúrù rẹ̀ lọ́la kò ṣe mi è lè ṣe gbájú ẹ̀ ọlọ́run wà ní o ẹ yòó ń bọ̀ ànábì kínú mi ó dùn dáadáa alhamdulilayi bàbá wa àkànní ọlọ́run wà wọ́n ní àwọn lọ́ǹchì magazine wa yìí pẹ̀lú owó 500,000 naira ẹ gbọ́dọ̀ tóbi dáadáa ṣé a rí pẹ̀lú ìjókòó yìí lẹ́yìn tí bàbá wa ọlọ́run wà ti di mẹ́mbà wa yìí lágbára ọlọ́run wọ́n wá sọ́dọ̀ wa ń jọ Sunday nídìí kan fi owó kẹ̀kẹ́ lẹ́nu Sunday yẹn wọ́n kẹfẹ́ wá ń bẹ̀ ń jọ yẹn pé I'm a partner of this organization oníwájú Shoprite ń sùúrù lé láti ṣe yìí náà yóò rọrùn lágbára ọlọ́run la hawla wala quwwata ẹ̀yin tẹ́ mú báyìí rò sẹ́mu pé tọ̀ ó yá ẹjẹ́ ń yà sọ́dọ̀ ajá iṣẹ́ mẹ́ẹ̀ wù lọ́mọ yàn náà tó yẹ lọ ajá iṣẹ́ iná ajá alẹ́ sí ara wa ni alájà iṣẹ́ wò ẹ sá dìde kẹmọ step kẹmọ catwalk yẹn bọ yóò mọ ọdọ mi dáadáa ọ̀rẹ́ mi ni ajá aisha yìí ó ti dọ̀rẹ́ mi ṣe ti gbọ́ ẹ gbé ṣéwù lọ ẹ̀rọ títí ẹ mọ bọ̀dẹ̀ tí bá mú náà rẹ̀ ọlọ́run náà ń fẹ́ ni ṣé mo bẹ́ẹ̀ àwọn èèyàn mi ni ajá aisha mọ̀ bọ́
tọ́wọ́ ìgbé mo máa ń lọ òde mo gbọ́ mo branch ni kò bá rèmi náà ní bí ọkù ìyá rẹ̀ àmọ́ àwọn èyí ṣe yìí gúdù ní aspect yẹn but officially ta ti dọ̀rẹ́ yìí o lè wá rí mi o ṣáàtọ̀ àwọn obìnrin yìí ọlọ́run ṣàánú ẹ̀ kò ń ṣe ti n tí mò ń rí lára ẹ̀ Mukhtara ni bẹ́ẹ̀ tí ń wo yìí kí ni mo pè é kò ń ṣe pé iṣẹ́ tí Alhaja Aisha Sobola ń ṣe ni àwọn tó kù rẹ̀ ò mọ̀ ṣe àmọ́ there is this uniqueness in her way of living tí kò ń ṣe fake life she was just blessed by Allah gbogbo ẹni Ọlọ́run bá wá ṣàánú báyìí in a very unique way báyìí èmi máa ń fẹ́ràn wọn èmi máa ń tọrọ àdúrà fún rẹ̀ tíyẹn bá gbé ọ̀rọ̀ olóríire kan wá bá mi tó bá sọ ní àìda ibi tó ti ń sọ náà máa ti ní kó gbé kó torí èmi ò kí ń sympathy rẹ̀ gbogbo ẹni tọ́lọ́ máa ti ní kó dáa fún délẹ̀ ni. Alhaja Aisha, I'm very sure you are happy to be here today as well. tó alhamdulillah n tí mo fẹ́ nìyẹn project mi nìyẹn òun ni mo ti sọ lẹ́ẹ̀kan yẹn ẹ kàn náwó síbi kan sùúrù lérè ẹ sọ pé Sheikh ibi báyìí ẹ sọ di mọ́sálásí mi ní fi kọ́lé ẹ máa gbọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni wàláhì mi ní fi kọ́lé súnmọ́ mi láì lazim so but ìyẹn nìyẹn níta iná bá wa fẹ́ ṣe lórí project wa yẹn kò di dandan kó jẹ́ ìní iṣẹ́ bí bàbá ọlọ́run wa ti ṣe bismillah then káwá bọ́ síbi launching of our magazine masha allah salamu alaikum ó yá ẹgbà. Alhaja Aisha ti ju kèésì ti ju tó wà lórí sẹ́ẹ̀tì o ẹ gbọ́ lọ́n tóbi dáadáa. masha allah. ayiwa. mi mọ nǹkan tẹ́ fẹ́ kí n sọ báyìí. tọ́ masha allah. ọmọ kékeré ni mí àmọ́ gbogbo nǹkan tó bá ti jọ mọ́rọ̀ mọ́ṣáláṣí. On behalf of my late mother. Allahu Akbar. Kò lè mọ̀ mí sí yana wàláhì wàláhì every time. Allahu Akbar. Omi ìfẹ́ sọ̀rọ̀. Masha Allah. Ọ̀ya sọ́sẹ̀ ìdílé. Pẹ̀lẹ́ tó ń sunkún báyìí nísìn. Ṣé wọn náà máa ní plan àti kọ́ mọ́sálásí fún ìyá rẹ̀ ṣe gbogbo ẹ̀ fún yẹn àbí? Eléyìí ò ń ṣe owó kárí mi. Tí àsìkò bá wọ ok má wọrí ẹ ṣàjẹrà máa fún yín 500,000. ẹ gbọ́dọ̀ tóbi. máa fún yín sínsìn. ẹ gbọ́dọ̀ tóbi. mama wa Alhaja Aisha ní lórí ìdúró yìí àwọn máa fún wa ní 500,000. nísìnyí báyìí ọlọ́run ó sì gbà lágbára ọlọ́run. then bẹ́ẹ̀ tí wàá rí wa yìí sáàdùn bá rìn àbí. You look good. ẹ gbọ́dọ̀ tóbi. ẹ ṣe gọ̀ọ́sẹ̀ ẹ bá jẹ ń pẹ́. Inshallah no problem inshallah ma sọ lórí ẹ lọ ẹ mọ wa emotional ní sè God bless you ó yá ẹ mú magazine ẹ yọ mashallah ẹ jọ nítorí Ọlọ́run ẹ bá mú fún Alhaja Aisha alhamdulillah ó yá o exactly àwọn èèyàn Yorùbá ẹnẹbi mọ o mashallah Ọlọ́run ma bá wa kẹ́yà yẹn gbogbo ohun tí yà yẹn wá lò Ọlọ́run jẹ́ yẹn ó lò jù bẹ́ẹ̀ lọ ọlá nẹ́bí wájú Ọlọ́run. Alhaja Aisha wàláhì tó bá ti ń wọ ẹ̀yìn máa ṣe àmì tábà ní kí ló dé sọ pé Sheikh Al-Huda ń ṣàdúrà fún ọ ni la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Honorable Ọlánrewájú ọba ṣẹ́rí ọba Kwara nìkẹ́kọ́ ọba gbogbo ayé ìṣe ṣẹ́rí táwọn wòye ṣẹ́rí bá tí wòye ẹni tọ́lọ́ ń ṣàánú tó pọ̀ ni gbọ́lọ̀ tóbi ni kò mọ̀ pọ́ńpọ́ bíbá yìí lónìí o wàláì kò mọ̀ o wàláwùrí ìdùnnú ni àṣùkọ̀ àlẹ́ ikùn mi ìfẹ́ disturb yín ṣàyẹn pé tàbí 500 àkọ́kọ́ kún 500 kejì kò tí gbowó hall yìí sọ̀rọ̀ mi ti yé but the thing is that I am very happy that you are here. This is the first program tọ́lọ̀ máa ní kẹ́ attend nínú àwọn program wa tó bá dẹ̀ níjọ́ Sunday tẹ́ bá ti fowó ẹ̀rọ tẹ́ bá fi lẹ̀ lẹ́yìn mo fẹ́ kẹ́ wá káwọn èèyàn ó rí yín pé you are part and parcel of Al-Huda ìbí mo ń sọ wọn fún bẹ́ẹ̀ lẹ́yìn àbí bẹ́ẹ̀ kọ́ ni tó alhamdulillah rabbil alamin so whatever you think you can do for us here today inshallah we take it and we appreciate it.
takbir ẹgbọ́n lọ́n tóbi dáadáa ọ̀nàrẹ́bù ọlárẹ̀wájú ọba ẹ pé ọba ni wàláhì ọba ni ọjọ́ orí kọ́nà fi ń tó bẹ́ẹ̀ bá rí mo di mú báyìí máa rí pé ọlọ́run wà lára rẹ̀ gẹ́gẹ́ bí bàbá ọlọ́run wà lẹ́ẹ̀kan wàláhì ó pè mí lẹ́kṣọ̀ ní ó ti ń ṣe tipẹ́ o tó bá di inú Ramadan ẹni tó ná project bóyá bíi 3-4 million ní Ramadan ó nìkan single handedly kó tó ìkíní yẹn ló ṣe fá títí táwọn àwọn olóṣèlú fi pé àwa gan tá ń gba ìgbò lọ́dọ̀ wọn àì fún wọn tó báyìí gbọ́dọ̀ tóbi ok kúkú máa bọ̀ láàrin wa and I'm very sure sáàsì lẹ̀pọ̀ yìí gbogbo bí ta fẹ́ yóò yẹn àjọ débẹ̀ ni torí nígbà tí mo bá di ọba mú báyìí ta ló dúró yìí ta ló dúró yìí wí dáadáa ṣé wọ́n ọba ló dúró yẹn inshallah it shall always be well with you ò ní ṣubú láéláé tó bá di ní Wednesday tó ń bọ̀ 1 million naira ẹ gbọ́dọ̀ tóbi dáadáa ẹ bá mi mú magazine fún wọn gbogbo àwọn tó ń fọwọ́ lẹ̀ yìí wọ́n máa wá ní Sunday wọ́n kàn fẹ́ wá bá wa yọ̀ wọ́n fẹ́ bá wa yọ̀ alájà Aisha ò kí ń jáde òǹrè mi ò pàdé ẹ̀ lóde rí ṣọ́sí yé àmọ́ inú ẹ̀ dùn sí wa á dẹ̀ máa wà part of us àwọn tá a lè ṣe bíbá yín báyìí tí sùúrù lè tún wọn gẹjẹgbẹ jù bẹ́ẹ̀ lọ Inshallah Rahman ọba rè ó yára mi gbọ́dọ̀ tóbi gbọ́dọ̀ tóbi mọ́ o àná ọlọ́run bá ń bá yín barakallahu fi barakallahu fi Alhaji Olúwaṣẹ́gun Àrẹ̀mú ṣẹlẹ̀ ní dáhùn yìí àkàndá ọlọ́run ni kó máa bọ̀ for the past 4 to 5 years he spent nothing less than 100,000 on our milad and he is a Christian. gbọ́ kò sọ openly rí láyé òun ni mò ń sọ gbangba lónìí ó kéré jù tí Ṣẹ́gun wá fún wa lówó fún milad ọ̀dẹ̀ ó lè díjọ́ yẹn kó má wá o àmọ́ máa wá ilé àbí bẹ́ẹ̀ kọ́ so tó wá fún wa lówó ó kéré jù 100,000 láti jọ́ ta ti ṣe milad bọ̀ and the good thing ni pé yìí máa rí pa náà bó tilẹ̀ wù kó kéré mọ́ yẹn so lọ́rẹ́ ọdún yìí náà mi ò fi fẹ́ ṣàkọ àlékún rárá wọ́n ti èyí tẹ́ ẹ mọ́ tẹ́ lè ṣe ni ní tí mo lọ́ǹchì lẹ́ni campaign mosque mi yẹn honorable ṣe ti gbọ́ kò ń ṣe owó ọ̀tàpọ̀ sí nìkan ni mo fẹ́ lò gbogbo àwọn tọ́lọ̀ ń ṣàánú tẹ wà lẹ́gbẹ̀ẹ́ wọn ẹlẹ́mẹ́ni tí kò ní náwó rẹ̀ dànù tí màá bá fi sí inú fixed deposit níwájú Ọlọ́run tí àwọn mọ́ṣáláṣí èmi máa ń fọ́ǹbù ni pé èmi tí mò ń pe àwọn èèyàn kan wá ṣe wòlúdì nínú oriental ni màá wá kọ́ mọ́ṣáláṣí tí ìdún ó máa wá jẹ wọ́n mbẹ̀ níbo ni ìdún ṣe fẹ́ débẹ̀ ẹ yòó ń bọ́ ànábì kínú mi ó dùn dáadáa so alahada láàrin ìṣẹ́jú kan bàbá mi ẹ̀yin ni mo fi jọ sà Mr. Ṣẹ́gun Àrẹ̀mú Ṣẹ́gun Àrẹ̀mú ọ̀rẹ́ mi ni o Adédòkun ọ̀rẹ́ mi ni a long time ìwọ́n tó ń jà kiri pé má bá kiri sẹ́ni sọ̀rẹ́ sórí pé nǹkan ti ń ṣe ọ́ báwọn nígbà tá a bá bá sọ̀rẹ́ ìsìn yóò sì bá wa ṣe tànẹ́bì láìkírá àfidín ọ̀rọ̀ ní àwọn dókítà sọlẹ̀ kan yẹn sẹ́ni dókítà Said mẹ́yìn Ọlọ́run ní pa yín àdúrà tẹ́mi ṣe fún yín lẹ́yìn nìyẹn kò ń ṣe torí pé ìwádìí báyìí lónìí I follow you every time kíni yẹn ti pọ̀ jù wọ́n máa ń ṣe kíni wọ́n máa ń dẹ́gbẹ̀rẹ́ wọ́n máa ń ṣe kíni ó pọ̀ dókítà ó pọ̀ kò ní tẹ́ḿbẹ̀ láéláé ọkùnrin Ṣẹ́gun bismillah okay ẹgbọ́n lọ́n tóbi ọkùnrin Ṣẹ́gun wọ́n ní lágbára Ọlọ́run àwọn lè bá ṣe transfer ẹ̀ níbi by straight away nísìn but lágbára Ọlọ́run by Friday àwọn lọ́ǹchì ẹ wá gba magazine náà magazine wa pẹ̀lú owó 200,000 naira ẹ yà fọ́tò pẹ̀lú wọn.
ọ̀yà ẹ wá yà ní àyín. àníkè tún pé báyìí nísìn tí ò ní di sọ lẹ́nu nísìn ẹlòmíì tí ò ní jó wá lọ́dún mi mọ́nu tó bá ti dé bẹ́ẹ̀ báyìí wọ́n máa ń pè yẹn kí wọ́n wá náwó ni ìdá ń ná ń bò mí. ayélujára báwo. Masha Allah. Takbir lórí ìjókòó yìí 500,000 alájà Aisha ti wọlé o ẹgbọ́n lọ́n tóbi sábà pẹ̀lú àwọn tán mọ́ tá à ń ṣe yìí tó bá dijọ́ mi táwọn fẹ́ ṣerú nǹkan báyìí nídìí láti gbowó lọ́wọ́ àwọn èèyàn nígbà tá a bá mọ̀ pé àwọn tí wọ́n máa sponsor ewu àná pé mo fẹ́ ṣe alájà Aisha alájà Aisha alọ́ọ̀rẹ́ mi ni ẹgbẹ̀gbọ́n ni gbogbo ibi tí wọ́n ti rí alájà Aisha sọ pé ọ̀rẹ́ ṣéwù àbí ajá kàbírà bẹ́ẹ̀ kọ́ ni so lágbára ọlọ́run okun wa àlùbáríkà nàbì ta ni kí n tún pè ṣe lórúkọ lórí ìwé yẹn. ẹjọ níbi tí mo dé yìí mi ò fẹ́ disturb yẹn rárá ṣe rí kọ́pì kìíní yẹn ó kéré gan but voluntarily mo fẹ́ launch ẹ̀ látòrí 10,000 naira ẹ dákun ẹ dìde owó yìí wà ẹ ń ṣe make up yes mo mọ iye tó ń gbà lọ́wọ́ yín lọ́sọ̀ọ̀sẹ̀. ó tọ́ dẹ̀ ni o ó kéré ni ẹ látò 10,000 lọ sókè ọláwọ̀yìn ẹ ní dàrú eré yín ò ní dàrú òye óyá olóríire àkọ́kọ́ dà ọlọ́run o màmá wa ẹ wò bàbá láti yasawatu ramani láti mọ́tò islamiyah ni láti London rèé tí n bá dé London bàbá wàlá àwọn tí wọ́n gbà mí lálejò ní London náà ti wá sẹ́yìn dábí ọ̀làdà ọ̀yọ́ yìí ní ẹ̀já àdé wá kí bàbá torí program yìí náà fi wá o. bàbá Sheikh Simeyin Sheikh Jamiu àwọn Muhammadu Rosululah ti London ní àwọn ta Amẹ́ríkà corona ni ò járí wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti ra tíkẹ́ẹ̀tì tí wọ́n ẹ̀mọ́ tí ó jẹ́ kí wọ́n sá kìí ṣe owó yẹn kìí sì ṣe mọ́jáde àmọ́ àti wọlé ní múṣkìlà wọn torí wọ́n sọ fún wọn pé tó bá ti jáde tó ń lọ báyìí tó bá ti ń bọ̀ báyìí oṣù kan àkọ́kọ́ gbé ọ á lọ fi ọ síbì kan ká mọ̀ bóyá ọgbádùn àbí ọgbádùn ó pé kóhun lọ́sẹ̀ méjì Nàìjíríà kóhun tún lọ lo oṣù kan ta ni ó mọ̀ san bíìlì ṣé ìwé yọ̀ǹda lọ́dún ẹja fowó ránṣẹ́ nítorí òjá àwọn ará Amẹ́ríkà nìyẹn àmọ́ kó tó di pé irú bẹ́ẹ̀ ó ṣẹlẹ̀ Ọlọ́run ti ní káwọn ẹ̀yin bẹ́ẹ̀ ti jáde dáadáa ẹ wọlé dáadáa ẹ yóò ń bá nẹ́bì alájà Alima ajá Naima 10,000 naira gbọ́dọ̀ tóbi ìyá wa lèmi ò ní gba 10,000 lọ́dọ̀ tí yín o ẹ má bọ̀ ẹ má sọ di kínní kí lè sáré gba owó lọ́wọ́ alájà Naima sí ẹ ṣe wá kó fún mi alájà Naima ẹ̀yìn ẹ padà ọ̀yà ìmọ̀ ọ̀yà ọ̀hún ọjọ́ díà ẹ má bọ̀ wájú wáyé ara fi gálíkì ẹ jẹ́ wọ́n mú ná abẹ́bí abọ́tò ní lónìí jáde ẹ má bọ̀. ẹgbẹ́ lọ́n tóbi mọ́mọ́ alájà ya mo gbà yín náà bẹ̀ mo gbà ẹ mọ ìtàn fi ra tíkẹ́ẹ̀tì wá sí London ni wàláì wọ́n sì tún náwó sẹ́sìn mọ̀ bá Nàìjíríà bá gbọ́ para London dé kò sí bó ṣe lè ya ahun tó nǹkan gbọ́dọ̀ bọ́lẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni àbí tán báwọn pé sista àbáǹtí wà ládùúgbò lókù so inshallah yàtọ̀ sí àwọn ìnáwó tó ti pọ̀ torí gbogbo tẹ́ ń ṣe yìí àwọn náà ni wọ́n wà behind ẹ̀ o so wọ́n ní àwọn tún ra magazine tọdún yìí pẹ̀lú owó 10,000 naira 10 ti pé méjì báyẹn ṣé má ti rí 10 tó ẹyọ ẹgbọ́n tóbi dáadáa. mama alájà Shakira Lawal alájà Shakira Lawal ẹ má bọ̀ ẹ wá gbà á. adina wàhálà mama alájà Bashira Lawal ẹ má bọ̀ Shakira Lawal mama wa Bashira Lawal káwọn náà má bọ̀ ó yá ẹ bá wọn yọ
masha Allah masha Allah. Ẹ wo bàbá mi wà lórí ìjókòó ọmọ ara bàbá tí mo gbé wáyìí tí bàbá yẹn bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tẹ́wọ́ báyìí máa sàmí gbogbo ẹni tó bá fẹ́ kẹ́mi òwò ogun tó bá di ní yòówù ànábì dáadáa tó bá di ní April 4 bàbá tẹ́wọ́ lórí ìjókòó yìí ẹ máa gbóhùn wọn ẹ wá jọ́ọ̀jì ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí tó bá di ní April 4 next month bàbá máa 85 ẹ gbọ́dọ̀ tóbi ṣe rí ọ̀pá yìí ọ̀pá fáàrí ni o àwa là ń sọ pé ànùkùnmù láyì ọjọ́ orí yìí ti tóbi dé kẹ́ mọ́ ṣèkínní yìí báyìí níbi tó mọ 40 years mi ti rọ̀pá fáàrí 85 years atẹnumọ́ fún bàbá pé ń rárá ẹ mọ̀ mọ́ dárìn mọ́ ẹ mọ̀ mọ́ padà ní ká lè rí nǹkan mọ́ jàlùbáríkà lára yín tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ sí ní gbọ́ ohùn wọn lẹ́nu wọn nísìn ẹ ṣe bí yá bí ọmọ 55 years ní sọ̀rọ̀ ni bí ó bá rí bẹ́ẹ̀ bí ó bá rí bẹ́ẹ̀ ẹ sáfọwọ́ lẹ́rán ẹ máa tẹ̀lé mi ká lọ bá ní. mama wa alájà adébọ́lá mi alájà bashirat lawal 10,000 naira ẹ gbọ́dọ̀ tóbi ajá saki ẹ má bọ̀ ẹ gbà ó yá amara ọmọ ara ok ẹ sábà kó sí mi lára bá ní. Ìṣókí wọn ìdán. Àánú Ọlọ́run bá yín. Ẹ yóò mú ànábì ni. Mama wa AM Adémọ́lá George 10,000 naira ẹgbẹ́ lọ́n tóbi. Oya ajá Sakina oya ẹ ṣeun ẹ wá ya fọ́tò pẹ̀lú ẹ ajá Sakina rẹ o ẹ ṣe kí bàbá láti London ló ti wá o ẹ tún wọn kí ẹ kí wọn dáadáa ẹ gbọ́dọ̀ tóbi dáadáa ajá Sakina Olúwakẹ́mi rèé láti London ẹ jèrè àwọn ọmọ yín alùbáríkà nẹ́bí wájú Ọlọ́run surprise ni dídé yìí léde wàláì tàláì àánú Ọlọ́run sì bá yín ẹ ti wá tọdún yẹn ẹ ní rí wàhálà tí ò ní jẹ́ lè wá mọ́ ọlá Muhammad wájú Ọlọ́run masha Allah oya masha Allah barakallah fi mama wa idat badbus 5,000 naira masha Allah ọ̀yá àlùbáríkà ok mọ́kànlá ti ríra láti àánú Ọlọ́run bá ń bá yín ẹ̀ ní dààmú ẹ ṣeun Allahu akbar masha Allah masha Allah ọ̀dà bá láìfi masha Allah masha Allah ẹ̀ṣẹ̀ wọn sọ̀rọ̀ ọ̀yá tàwọn tó kù èyí ló gbà lọ́wọ́ rẹ̀ ọ̀yá ìyá wíwáàdù ta fún ní Muhammad tẹ́yẹ́yẹ́ àbí without Rosululah 10,000 naira oya mú wa ẹ bá mú àbí ẹ bá ṣe gbòṣègbò lé ní oya o ẹ gbọ́dọ̀ tóbi èmi sọ fún wọn pé kán gba ìnáwó mọ́ ẹ̀sìn ni sọ ti yé torí mi náà mọ̀ ń nà masha Allah barakallah fi sọ ti ya oya ya jama dìde tí ma ti lọ́ọ̀chì ẹ̀ tán nísìn bí wà dé Saheed Abiola hello 10,000 o ṣeun barakallahu fi ẹ wo anything less than 10,000 kó jòkó náà ni o tọrọ ni o amọ̀ àbọ̀ alájà Ayétúndé máa bọ̀ yìí ní bẹ́ẹ̀ dé títí ẹ̀
ò tábà yanjú tán nísìn oya mi ò dẹ̀ fẹ́ promise ọjọ́ gbẹgbẹ àwọn tó wá fún mi lówó gidi ní kẹjẹ́ kí n máa rántí kí n máa retí pé 1 million kan fẹ́ wọlé àwọn àdàmú ó ṣeun jàre èló jàre 10,000 naira ọmọ mi rè o àkọ́bí bàbá Al-Huda ni wo lọ́ọ́ kí ọ̀rẹ́ mi ń bẹ̀rùn lọ sọ fún wọn pé ọmọ lọ́ọ́ kí ọ̀rẹ́ mi sọ fún pé ìwọ ni ọmọ Masha Allah èló lọ pé 10,000 ẹgbàá bẹ́ẹ̀ 10,000 naira ó ṣeun barakallahu fi God bless you. Rashida inú mi dùn mọ́ bọ̀ Masha Allah oya ajá Rashida gbọ́lá hàn Honorable Fuadi ní ń bọ̀ yìí agbọ́lá Allahu akbar kabira ẹgbọ́lá tóbi Ọlọ́run fún mi láwọn èèyàn gidi mi ò kàn mọ̀ yẹn wá ni Wallahi tallahi gbọ́lá hàn èló God bless you ẹgbọ́lá tóbi ẹ fún wọn lákàntì nísìn yóò débẹ̀.